bàálù airpeace balẹ̀ síbi tí kò tọ́. Ìwádìí ní awakọ̀ bàálù méjì ó mà mu ọtí wọ́n fa igbó kí wọ́n tó wa bàálù. Àjọ tó rí sí ààbò ọkọ̀ òfurufú ní Nàìjíríà ìyẹn Nigeria Safety Investigation Bureau NSI ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn awakọ̀ bàálù airpeace méjì kan wọ́n máa lo oògùn olóró kí wọ́n tó fò. Nínú àtẹ̀jáde kan tí àjọ náà fi léde ní ọjọ́ Ẹtì Friday ó ní àyẹ̀wò oògùn tí wọ́n ṣe ó máa fi hàn wípé àwọn awakọ̀ méjèèjì ó fi hàn wípé oògùn olóró wà nínú ẹ̀jẹ̀ wọn kí wọ́n tó wa bàálù náà. Àyẹ̀wò ẹ̀jẹ̀ ó máa tún fi hàn pé ẹlòmíràn tó tún jẹ́ òṣìṣẹ́ inú bàálù náà ó fa igbó ṣáájú kí wọ́n tó fò. Bàálù ọ̀hún máa gbéra kúrò nílùú Èkó lọ sílùú Port Harcourt àmọ́ kò balẹ̀ bó ṣe yẹ kó balẹ̀ èyí tó mú ìfura lọ́wọ́. Wọ́n ní bàálù ọ̀hún máa balẹ̀ sí nǹkan bíi 2,264 mítà kúrò ní ojú ibi tó yẹ kó balẹ̀ sí kó tó dúró ní ìgbà mítà kọjá ibi tó yẹ kó dúró sí o. NSI ó ní gbogbo àwọn èrò inú ọkọ̀ ọ̀hún wọ́n máa jáde kúrò níbẹ̀ láàyè láìsí ìpalára kankan. Àjọ ọ̀hún wá sọ síwájú sí wípé ìwádìí àwọn ó máa fi hàn pé wọ́n máa mu ọtí, igbó àtàwọn oògùn míì tó lè mú kí èèyàn ṣìṣe lásìkò tí wọ́n ń wa bàálù ọ̀hún. Sísá eré kọjá ibi tó máa yẹ kí bàálù balẹ̀ sí ó máa ń wáyé lọ́pọ̀ ìgbà tí ojú ọjọ́ kò bá ṣe déédéé tí awakọ̀ bàálù kò sì rí iwájú rẹ̀ dáadáa. Gẹ́gẹ́ bí NSI gẹ́gẹ́ bó ṣe sọ àṣìṣe àwọn èèyàn náà ó fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti da nǹkan sí àyà. Lẹ́yìn àtẹ̀jáde yìí ìlàjọ ọ̀hún máa gba iléeṣẹ́ airpeace lámọ̀ràn láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ kó sì máa ṣe àyẹ̀wò wọn dáadáa kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ o. Wàyí o, iléeṣẹ́ bàálù airpeace ó ti fèsì lórí ìwádìí tí àjọ NSIB tó máa gbé síta. Ó lóun kò tí ì tẹ́wọ́ gba èsì àbájáde ìwádìí àjọ náà nípa àyẹ̀wò tó bá ṣe fún àwọn awakọ̀ bàálù ọ̀hún méjì. Iléeṣẹ́ airpeace ó ní lóòrèkóòrè ìlú máa ń ṣe àyẹ̀wò fún àwọn ọtí líle àti mímu oògùn olóró fáwọn òṣìṣẹ́ òun àmọ́ àwọn kò tí ì gbọ́ nípa àbọ̀ ìwádìí àjọ náà. A ní òfin tó lágbára èyí tó tako ọtí líle nígbà tó bá kù wákàtí 8 kí bàálù tó fò gẹ́gẹ́ bí ìlànà àti òfin bàálù fífò bó ṣe là á kalẹ̀. Ìdí sì rèé tí a ṣe máa ń ṣe àyẹ̀wò lóòrèkóòrè fáwọn òṣìṣẹ́ wa. Iléeṣẹ́ bàálù wo ni airpeace? Airpeace ni iléeṣẹ́ ọkọ̀ òfurufú tó tóbi jùlọ ní Nàìjíríà ó sì máa ń gbé àwọn èrò lábẹ́lé ní Nàìjíríà àti lókè òkun. Lára àwọn abòmíì tí airpeace máa ń kó àwọn èèyàn yàtọ̀ sí Nàìjíríà ní London, Saudi Arabia, Dakar, Freetown, Monrovia àti Ghana. Àjọ tó ń rí sí ìrìnkèrindò ọkọ̀ òfurufú lágbàáyé International Civil Aviation Organization ó mà sọ wípé ewu ńlá ó ní kí awakọ̀ òfurufú kó máa da nǹkan sí àyà kó tó wa bàálù kò sì bójúmu rárá o. Kọ́lọ́ ọba Elédùmarè kó máa sọ wa. Àdúrà gbólúwa Tóyìn ló ń kárò sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. A kù sí mi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè ìpẹ́ o.